ó dá lé pé àǹfààní ẹ jọ̀ọ́ ẹ bá mi tag àwọn èèyàn ẹ dákun ẹ bá mi pe àwọn èèyàn sọ́kọ̀ ẹ bá mi tag ẹ bá mi pe àwọn èèyàn pé a ti wà ń ta o ìwọ̀nba àwọn tiwa náà tó ń wò wá ká jàǹfààní lára ìtàtúfẹ́ sọ lẹ́ni yìí ẹ ṣàmọ̀ ẹ ṣeun mo dúpẹ́ kí ó dé tàdé tó wá rí kíní wa lórí bíbá ó yẹ kí n lè rí my post okay live ẹ jẹ́ philosophy bá okay mo ń rí bí mo wá dà ẹ̀jẹ̀ àárí ẹ̀ but anyway a máa ṣe bá ṣe lè ṣe so mo ti pin number okay number yẹn ti wà pinned so topic wa lẹ́yìn the benefit of a healthy sex life kí ló mú jáde program tá a ṣe ní ìjọ Monday ṣe mọ̀ pé mo sọ fún yín pé mo ní kíní focus group tí mo create so nínú focus group a parí program a ṣe èmi ò tiẹ̀ kúkú mọ̀ nǹkan kan kọ́lọ́run ṣàánú wa ṣé mo ní cold flu díẹ̀ tí mo kàn ra ń ṣe so kò tiẹ̀ jẹ́ kí n ráyè really wò ló bá dẹ̀ di lánàá ni mo bá dẹ̀ lọ sí inú gúrùpù lè believe pé 2 hours mo ìwà ń bẹ̀ tí mo ń ka kíní inú gúrùpù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò so ká tó bẹ̀rẹ̀ ètò wa ẹ jẹ́ ká fi Ọlọ́run síwájú ṣe mọ̀ pé mo sọ pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká máa fi tọ́lọ́run síwájú so mo máa bẹ̀rẹ̀ ètò yìí nípa pípe orúkọ Ọlọ́run ọba tí àwa mùsùlùmí tá à ń pè ní Allah tí àwọn ọmọ ìyá wa kìrìsìtẹ́nì tí wọ́n á ní pé Olúwa àwọn tí ìṣẹ̀ǹbáyé wọ́n á ní Elédùmarè Ọlọ́run ọba ètò tí mo fẹ́ ṣe lénìí Ọlọ́run ọba ìwọ ni kó o tẹ́lẹ̀ kó o lékè fún mi ìwọ ni kó o gba ọ̀rọ̀ sọ jáde lẹ́nu mi gbogbo àwọn tó máa bá wa pè sórí ètò yìí Ọlọ́run jọ̀ọ́ bá wa gba ọ̀rọ̀ jáde lẹ́nu wọn ètò yìí ká gbọ́ kárí múlò ká má wá rí ogun láburú a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run bismillah kò jẹ́ ká parí ètò yìí pẹ̀lú alhamdulillah so ẹ jẹ́ ká wọnú ètò ni mo bá dẹ̀ rí pé kí ló fa gbogbo pé kíní làwọn èèyàn wá tún béèrè question lóníranran ipe báyìí la ṣe lè ṣe ẹ wo ẹnu ọlọ́rọ̀ láti ní gbọ́ lára àwọn tó wà ń bẹ̀ gan ọ máa pè ó tiẹ̀ ní ìyáàfin wa kan tó jẹ́ pé wọ́n ní experience dáadáa ilé ọkọ náà dẹ̀ wà wọ́n lọ́kọ so kábà ní pé kò ń ṣe pé bóyá oníranù ni wọ́n àbí pé kíní ó ní àwọn nǹkan tó yẹ pé wọ́n gba ìmọ̀ràn àwọn èèyàn nínú focus group wa wọ́n gbà wọ́n nímọ̀ràn mo bá ní ẹ má jẹ́ kó jẹ́ pàwa nìkan la máa dá jẹ àǹfààní yìí ẹ jẹ́ kí a gbé wá sí orí ìkànnì ayélujára ọgbọ́n kan tàbí méjì ẹgbẹ́ àwọn obìnrin a ní ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni àwọn ọkùnrin náà rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ń bẹ ẹ jẹ́ kí a gbọ́ kí gbogbo wa ká fi ṣàǹfààní èmi náà wá dá dúró síbẹ̀ o ṣé ẹ mọ̀ pé mi gbogbo nǹkan ti tèmi èmi máa ń fẹ́ gbá research lórí ẹ̀ bóyá nítorí iṣẹ́ tí mo yàn láàyò as a project manager máa láì kí n ṣe research lórí nǹkan ipe ń tá àti ẹ̀gbẹ́ wa ta láàfẹ́ sọ yìí kí ni àwọn tó lọ fún ìmọ̀ kìíní àwọn dókítà kí ni wọ́n rí sí kí ni tó sọ nípa ẹ̀ òun ló máa wá mú mi lọ sí eléyìí tí èmi fẹ́ wá kà fún wa tó jẹ́ pé àǹfààní tó wà nínú ìbálòpọ̀ ní tọ́pìkì wa ẹ̀rí náà ó wà bẹ́ẹ̀ ní òyìnbó so òyìnbó náà fi kọ́ ṣẹmọ̀ mo ní mò ń gbé àṣà wa lárugẹ báwọn nǹkan kan wà mo máa kà á ní òyìnbó èyí tí mi ìbá lè pè lóyìnbó náà màá try láti sọ ní yorùbá mi tí mo ṣe lè sọ kó tó wá di pé a máa ṣí ojú òpó a máa ṣí sílẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo wa ni a máa rí ọgbọ́n kan tàbí méjì a máa rí kọ́ nínú ètò wa tá a fẹ́ ṣe lénìí ọgbọ́n wà ń bẹ gidi o ẹ jọ̀ọ́ ẹ bá mi ní sùúrù kẹ́ ẹ farabalẹ̀ kí gbogbo wa kájọ gbọ́ so research tèmi ṣe orúkọ dókítà tí mo wò kíní àtàwọn other doctors so mo compile ẹ̀ papọ̀ àwọn àǹfààní cherry tí mo bá pé ó ní kíní ẹ ṣáà mọ̀ pé tí ọkùnrin àti obìnrin tá a bá wà nínú yàrá ìbálòpọ̀ tá a bá ṣeré ìfẹ́ ẹ mọ̀ pé tó bá débì kan ṣe mọ̀ pé àwọn bàbá wa tó bá damira ẹ ti mọ̀ kíní yẹn ṣe mọ̀ pé torí pé orí ayélujára ta wà yìí mi ò ní fi gbogbo ẹnu pè bọ̀ máa fún ní orúkọ máa pè ní o
ìpè àtàbá ti dé òye ṣe mo pàwọ̀ obìnrin náà àwa náà máa ń débẹ̀ tó jẹ́ pé gbogbo agbárí wa yóò lọ fìkì báyìí gbogbo ara wa àti ìdálìjọ náà rí náà mọ bó ṣe rí ṣùgbọ́n níṣe ló máa ń dàbí pé olúwa o nǹkan náà á dùn mọ́ wa yẹ̀kẹ̀ á dùn mọ́ wa fìkì so kíní yẹn ni máa pè ní ó ni mo kàn máa pè tí n bá ti ní ó ẹ ti mọ tí mò ń sọ so ẹ jẹ́ ká máa bá lọ so àbíkíní findings tèmi lọ ṣe ó ní pé all women deserve to enjoy a healthy sexual life says dókítà tí ó sọ ní orúkọ rẹ̀ ń jẹ́ Nicole Sirino. So he's an associate professor of psychiatry doctor ní ilé ìwòsàn ńlá ní ìlú tiwa níbi tá a wà yìí. Ẹ jẹ́ ẹ má bá mi ká lọ so mo kàn máa kà níbí báyìí mo máa ka nǹkan yẹn tí mo find out that way ṣe mo like mi ò kàn ní máa interrupt anyhow. As a reproductive psychiatrist and certified sexual health therapist, Dr. Sirino helps women who are struggling with emotional or mental health barriers to a healthy sex life. Studies have shown that sex is extremely beneficial to our health. Sex activates a variety of neurotransmitters that impact not only our brains, but several other organs in our bodies. The benefit of sex for women include àwọn àǹfààní tí eré ìbálòpọ̀ tí ó ń ṣe fún àwa obìnrin ní àgọ́ ara wa gbogbo ẹ̀ ni mo máa kà kalẹ̀ fún yín. Lower blood pressure ó máa ń jẹ́ kí blood pressure wa kó wálẹ̀. Better immune system, better heart health, possibly including lower risk of heart disease. Kẹ́ máa wò pé bíbálòpọ̀ àwọn àǹfààní kẹ́ lè fi mọ̀ pé kò ń ṣe nǹkan ẹ̀ṣẹ̀ o pé kí ọkùnrin àtobìnrin kàn bá ní ìbálòpọ̀ so ẹ jẹ́ máa kà lọ mo ti ní pé mi ò ní interrupt. So better heart health, possibly including lower risk of heart disease. Improve self-esteem, decrease depression and anxiety, increase libido, immediate natural pain relief. Kẹ́ lè fi mọ̀ pé kí ọkùnrin àtobìnrin kàn máa bára wọn lò pọ̀ èèyàn nídìí láti máa lọ lo oògùn fẹ́ fọ́rí o wàhálà ẹni tó rí bá ń fọ́ ẹ pé àwọn dádì wa ẹ sóúnjẹ àsìkò kẹyà ní dádì mo ti sóúnjẹ ẹ̀yin ti mọ bí tẹ́yìn lọ́n ti yín ẹ̀yà gbóúnjẹ sórí téèbù ẹ fìkúnlẹ̀ sí pé ẹ jóúnjẹ yẹ fọwọ́ ra wọn lórí bọ́ bá ti jóúnjẹ tán kẹyà dọ́gbọ́n pò wọ́n sílẹ̀ pé yé dádì kí ló ṣe mí lẹ́sẹ̀ nǹkan kan dádì àwọ̀ síbẹ̀ wà níbi tó ti ń wò ẹ̀yàwó nǹkan yìí mọ́ra kẹyà máa ṣiṣẹ́ rí pé gbogbo nǹkan kan ní ká máa lo oògùn fún èmi ò tiẹ̀ wá mi eléyìí èmi náà tún ti kọ́gbọ́n kan níbi tí mo ti lọ ṣèwádìí mi wọ́n ní pé bíbí bá lò pọ̀ immediate natural pain relief, better sleep, increased intimacy and closeness to a sexual partner. Ṣé mo pé àsàn yẹn níjẹta pé gbogbo ẹ̀ náà kọ́ ní gbágagbì nìkan pé bíbá lò pọ̀ ó máa ń increase intimacy láàrin ọkọ àti ìyàwó ó máa tún ń jẹ́ kí ṣe mọ̀ láìpẹ́ ní ọkọ àti ìyàwó wa ó tún máa jẹ́ ká wà close dáadáa pé láìpẹ́ kí ni pé closeness ní Yorùbá ẹ má kà mí lẹ́yìn lórí pé mo fẹ́ gbàṣà wa lárugẹ bọ̀ máa gbìyànjú bí mo ṣe sọ. Increase intimacy and closeness to a sexual partner. Overall stress reduction, both physiologically and emotional. Women, of course, have a variety of different lifestyle situations and preferences when it comes to sex. Fortunately, all women can experience benefit of bíbálòpọ̀ no matter their situation. So, àwọn ìbéèrè tẹ́mi wá throw sí ẹni tá à ń sọ yìí Dr. Sirino. Then àwọn ìdáhùn ti Dr. Sirino ẹ gbọ́. Mo béèrè question mo ní what about women who don't have partners? Pé obìnrin tí ò bá ní ọkọ ńkọ́ báwo ni bíbálòpọ̀ báwo ni ó ṣe lè jẹ àǹfààní? Èsì tó fún mi lélẹ́yìí. Ó ní having sex láti ṣe ìkíní kan alone pé fúnra wa ká bára wa ṣe. Ó ní true ẹ mọ̀ masturbate mi ìfẹ́ sọ gbogbo ẹ̀ tán pé ká bá fọwọ́ kan àwọn àgọ́ kan lára wa bóyá obìnrin fọwọ́ kan ojú ara ẹ̀ ni àbí ó fọ ẹ ṣáà mọ̀ oníkálùkù ló mọ bí obi tó lè fọwọ́ kan lára ẹ̀ láti lè jẹ́ pé kíkiní.
Only it won't stimulate the release of as much oxytocin or other mood-boosting hormones as having pé kíní pé tóbìnrin bá dá ṣe kíní kò ní stimulate release nǹkan tó ń pè ní oxytocin àbí àwọn nǹkan tó máa ń boost mood wa kò ní pọ̀ tó bíi pé kéèyàn bá ọkùnrin gangan kò ní dàbí pé kéèyàn bá ọkùnrin gangan lájọṣepọ̀. Ó wá ní pé ṣùgbọ́n it means a little less benefit to comes to self-esteem. Ipe pàápàá téèyàn bá dábàrà ẹ̀ ṣe less benefit to fún self-esteem àti fún depression. Ipe kí obìnrin kó bá ọkùnrin ìyẹn gangan ní àǹfààní púpọ̀. Ṣùgbọ́n tí ò bá wá sọ́kùnrin kò wá fẹ́ pé ká máa lọ ṣiṣẹ́ aṣẹ́wó kakàn máa lọ báyàn kiri sùn nìkan o. Ó wá ní pé téèyàn bá sọ́kùnrin yẹn ìyẹn náà láǹfààní díẹ̀ o. Àǹfààní yẹn wá lélẹ̀ ó ní but women without partners can still enjoy physiological benefit like pain reduction, better sleep, and lower blood pressure. Ipe obìnrin tí ò bá lọ́kọ ńlé tó bá dá bára ẹ̀ ṣeré ṣìnà láì pé kó fọwọ́ kan kíní pé ìyẹn náà á enjoy pé ṣe mọ̀ pain á dínkù ṣe get ipe blood pressure á lower á dẹ̀ tún sùn dáadáa ó sàn ju pé bóyá kò ṣe kíní rárá lọ. Mo tún wá béèrè nípa ìtẹ̀síwájú mo tún béèrè question yìí mo wá ní pé what if a sexual experience doesn't include an O? Ẹ ti mọ̀ pé mo ti ní kíní yẹn O lásán ni mo kàn máa pè ipe sexual experience téèyàn bá ní pẹ̀lú ọkọ àtìyàwó tó jẹ́ pé ọkùnrin nìkan ni wọ́n ń dámira tí obìnrin kò gbé débi tó yẹ kó gbóbìnrin yẹn dé ìpérù yẹn ń kọ́. So doctor yìí wá dá mi lóhùn ó ní ipe Dr. Serino says that there are some neurotransmitters that don't activate without the O, but there are plenty that do. You can release neurochemicals from caressing skin, from kissing, from sexual talk, feeling close to your partner, and enjoy mutual sexual satisfaction. Ṣẹ̀mọ̀ ó ní pé tá a bá lọ síbi ó yẹn, ipe bọ̀ àwọn àǹfààní kan wà. Ẹ mọ̀ pé ọkọ àtìyàwó kan so mọ́ra wọn, bóyá wọ́n ti ẹ̀jọ́ jókòó, wọ́n jọ ń wo móvì tán láìkì láti jọ máa wò, bóyá eré Yorùbá ni o, bóyá bọ́ọ̀lù sọ́kà ni o, bóyá ọjọ́ ń ṣe pé like àǹfààní wà ń bẹ̀. Ṣé mọ̀ pé bá ṣe jọ ń bára wa sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ kí olólùfẹ́ méjì ojú tán fi ń wora wọn ìyàtọ̀ wà nínú pé mò ń wo olólùfẹ́ mi òun náà ń wò mí ṣé rí bákan ṣe ń wò yẹn ẹ̀rín tó músẹ́ tó ń jáde lẹ́nu mi béèyàn ṣe ń rẹ́rìn béèyàn ṣe ń ṣe mọ̀ pé ó ní nǹkan tí ó ń sẹ́ǹdì lọ sínú ọpọlọ wa ṣé wá nínú ọpọlọ wa yẹn ó ní àwọn nǹkan àǹfààní dáadáa tí ó ń fi ránṣẹ́ sí àgọ́ ara wa tó jẹ́ pé ó dẹ̀ ń tún nǹkan ṣe ní ara wa láì jẹ́ pé bóyá a lọ sọ́dọ̀ dókítà àbí a lọ sọ́dọ̀ oníwòsàn ṣe ni bóyá orí ń fọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o olólùfẹ́ wa dé bá a fúnpá àti ẹ̀kan rí asomọ́ wa lásán ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó lè mú kí ẹ̀fọ́rí yẹn lọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé súnsúnmọ́ olólùfẹ́ ni láì tiẹ̀ jẹ́ pé a ṣeré gbagagbigi tibí ipe a lọ sórí pápá pé àti ẹ̀kan so mọ́ra wa lásán ǹjẹ́ jẹ́ mọ̀ pé dókítà yìí ní pé ó máa jẹ́ ká sun oorun dáadáa oorun tá máa sùn ó máa yàtọ̀ pẹ̀lú àwọn àǹfààní bẹ́ẹ̀ lọ ó níyẹn gan ipò máa ṣe. Mo tún wá béèrè lọ síwájú mo wá bí mo ní pé ẹjọ́ àwọn obìnrin òyìnbó ni mo fi béèrè ó ṣe mọ̀ pé torí pé mo ní pé mo máa promote àṣà wa so Yorùbá yẹn ó lè má dùn dáadáa bí òyìnbó bọ̀ torí pé mo ti sọ màá gbìyànjú. Mo ní pé obìnrin tó wá ti ṣe tó ti ní ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ńkọ́ ipe ẹjọ́ irú obìnrin bẹ́ẹ̀ yẹn kí ni tá a lè sọ. Ó wá sọ fún wa pé study shows that the more ìbálòpọ̀ tí obìnrin bá ní the better. Ẹ wò tabarẹ́ ẹ̀yin obìnrin tẹ́ ń fi nǹkan dùn àwọn dádì wa ẹ jẹ́ a lọ yára yín ní brain ara yín lẹ̀ ń dá lóró dádì wa kọ́ o. Ṣé rí obìnrin àtọkùnrin wọ́n lè jà bẹ́ẹ̀mi ṣe wà yín sí bẹ́ẹ̀mi àtàwọn dádì bá a bá níjà
ìjà ò ní nǹkan kan ṣe a ṣe mọ̀ pé a lè máa jàjà wa bóyá mò ń bínú sí dádì bí a mo rí pé dádì ẹ ọ lọ bọ́kùn obìnrin kan àbí dádì bá ṣe ẹ jẹ́ ká ya gbéjà tí o bí dádì bá ti fọwọ́ kàn wá ẹ jẹ́ ká tètè ya yíjú ṣẹ́rí ká ya ṣeré yẹn ká ṣe dáadáa tá a bá parí eré tán a lè continue ìjà pẹ̀lú àwọn dádì o torí tí akẹ́kọ̀ọ́mọṣẹ́ dókítà yìí tó sọ fún mi ó ní pé studies show that pé the more ìbálòpọ̀ téèyàn bá ní the better ni àwọn nǹkan àgọ́ ara wa ni ó mọ function dáadáa o ó ní pé women who haven't had ìbálòpọ̀ in a while ó ní pé kán lọ figure out ọ̀nà bí wọ́n ṣe máa bá lò pọ̀ o ipe nítorí pé kán má lọ ní nǹkan tá à ń pè ní trauma àbí àwọn àrùn kan tí kò ní lè ṣe é wòsàn ló wá fi dífá fún pé ṣé mo pé ẹ̀kàn dédé rí ẹlòmíì ẹ̀ẹ̀jà ẹ̀ẹ̀ta ẹ̀ẹ̀jọ níta á kàn dédé máa kanra ẹ̀rọ àwọn ìyá wa mi ọmọ wọn ó lè jẹ́ nǹkan kékeré kan lọmọ yẹn sọ wọn kàn dìgbà tí lọmọ yẹn ni wọn kàn máa gbé gbajúlù ni àrùn ọpọlọ kọ́ ló ń bá wọn jà o kìíní ni o kìíní ìtàn ṣe ni o èmi ò mọ̀ pádùn tó wà tó ìwà ń bẹ̀ wádùn má dẹ́ ẹ̀kẹ́ ni o yálùmọ̀ wo babẹ́rẹ́ yìí tó bá yà ń dìkùkù sí dádì ẹ lọ bá dádì mo ṣe reason tán ní pọ́lọ́n fi wá kẹ́ra wa ni o àǹfààní wà nínú pé kí dádì kan bá wa wẹ́ẹ̀tì fúláwà wa ju pé ká wẹ́ẹ̀tì fúláwà wa fúnra wa lọ o wàláì wọ́n ní kó jẹ́ ìṣẹ́jú kan ni dádì lè ṣe ṣe rí ìbá ìṣẹ́jú kan tí dádì ṣe yẹn ní ti orí pápá wọ́n ní kó wá jẹ́ pé gbogbo ìṣẹ́jú tó kù dádì kan ń so mọ́ wa àwa náà ń so mọ́ dádì ń fọwọ́ bá wa gbé ọmú wa ó kàn jẹ́ pé òun náà fi ń gbẹjó ìbàdí wa náà kàn ń gbẹjó náà kàn ń ṣe wọ́n ló ní gbogbo àǹfààní gidi fún ara wa o so ẹ jẹ́ ká yá wa ní brain ẹ̀yin obìnrin ẹ má bá àwọn ọkọ yín jà mọ́ o. ó ní a wide variety of issues emotional, mental health and physical can interrupt a woman's ability to enjoy. Ipe àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó máa ń fà á tí ṣe mọ̀ pé ńgbà tí mo ní mo béèrè pé kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin kan wọ́n máa ń dé ó yẹn ṣàtìmọ́ kíní tí mo ní ó ni mo máa pè é táwọn lè ṣe pé kíní ẹ̀ táwọn dádì dé yẹn tẹ́kẹ́ táwọn obìnrin kan máa ń débẹ̀ táwọn obìnrin kan ò dẹ̀ kí lè débẹ̀ no matter ntọ́ eré táwọn bá bá wọn ṣe òun ló wá fi sọ fún mi pé ó ní àwọn nǹkan oríṣiríṣi tó máa ń fà tẹ́ pé àwọn obìnrin kan wọn ò kí ń lè kàn bá sí gbogbo eré bá wọn ṣe tí wọn kì í lè ṣe òun ló fi ní òyìnbó ẹ̀ pé a wide variety of issues tó jẹ́ pé emotional issues lè fà ó ní mental health issues lè fà and then physical issues ó lè fà ó ní ó lè interrupt a woman's ability to enjoy healthy sex life. Dr. Serino tún tẹ̀síwájú sí wípé ó ní pé òun understand wípé then kí àwọn obìnrin náà ó dáa kí a mọ àǹfààní tó wà nínú ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin pé then kí n fi yé wọn wípé àǹfààní tó wà nínú ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé a lè kà tán you know she has the time to give me anything but torí pé mo yẹ mọ̀ pé calling show la fẹ́ fi ṣe toró ní àwọn màmá wa kan àwọn èèyàn dẹ̀ máa pè wọlé tí mo fẹ́ pé you know like táwọn náà ní nǹkan tí wọ́n fẹ́ fi you know like because life experience ń gbà mí ó sàn ṣe mọ̀ pé ilé èmi béèrè question lọ́wọ́ dókítà yẹn ni ó dá mi lóhùn in tó sọ lèmi kọ kalẹ̀ ṣùgbọ́n ẹni tó experience gangan ìyàtọ̀ wà nínú ẹ̀ yàtọ̀ sí nǹkan téèyàn kọ̀ọ̀kan téèyàn kàn kà ṣẹ̀ṣẹ̀ àti mọ̀ practical làwọn èèyàn máa pè lọ́ máa pè wọlé ńsìn ojú òpó kò ní gbà wá nímọ̀ràn àmì kò ní gbà wá ní kiri torí mo ti rí mi tiẹ̀ ní take time rárá calling show ni èní yìí káwọn oníkálukú kọ́ wá fún wa ní experience irú àwọn wo la lè máa ṣe torí a sọ débi pé òkè ẹ mọ̀ pé níjẹta a sọ pé ó ní àwọn sísítà wa kan tí wọ́n ní pé àwọn láìkì kí nǹkan tóbi àwọn ẹnìkan sọ nípa kíní so nínú focus group mi yìí ó ní ìyàwó kan tó sọ pé nǹkan tóbi kọ́ ni mí ní nǹkan míì tó bá kéré ó ní àwọn ọ̀nà tó jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan kékeré gan ni àwọn dádì wa ní ó ní ọ̀nà tó jẹ́ pé tá ṣe lè sọ fún wọn bá ṣe lè ṣe tó jẹ́ pé àti àwa àtàwọn dádì àjọ máa gbádùn ìbálòpọ̀ so ojú òpó ti ṣí sílẹ̀ nọ́mbà ni mo ti pin ẹjọ́ WhatsApp call only òun la gbà
ẹ jẹ́ n kọ́kọ́ mu omi torí ó gba pé kí n mu ẹ jẹ́ mu mi ṣé mo pé omi ẹ̀ òun lẹ̀rọ̀ ó yá ojú òpó ti ṣí o ẹ mú pẹ́ẹ̀nì àti pépà dání torí pé ẹ máa rọ́gbọ́n kọ́ kó má dàbí pé ó wà overwhelming jù fún yín ó pọ̀ jù fún yín tẹ́ ẹ̀ fi ní rántí láti lè fi sọ gbogbo ẹ̀ fáwọn dádì ẹ mú pẹ́ẹ̀nì àti pépà kẹ́ ẹ kọ́ ẹ wò èmi náà tún wá gbà pé àìrìn jìnnà láì rí kíní kan àbùkí ọ̀kẹ́rẹ́ àgbà ọ̀nà ṣe máa ń sọ torí ìyàwó àyè wọ́n gbé mi gangan tìràbàyè ní gbogbo àwọn tí wọ́n sọ ẹjọ́ ojú òpó ti ṣí sílẹ̀ ẹ bá wa pè wọlé o àti retí yín ẹ máa pè wọlé o ṣé ká forin kíní gbé wọn wọlé ní àbí kíní ẹ forin ayọ̀ gbé wọlé ó yá o ojú òpó ti ṣí ó yá ẹ bá wa pè ẹ má tìjú ẹ má jẹ́ àtìjú kò sí tìjú ń bẹ ẹ jẹ́ ń tan. Battery 100%. Connected to Galaxy Note 10. Mo ti tan speaker ọ̀rọ̀ pé àgbọ́ dáadáa ò ṣẹlẹ̀. Èmi ò mọ̀ pé àdùn tó wà ń bẹ tó yìí. Nígbà tí dókítà yẹn tó ń sọ gbogbo ẹ̀ fún mi, níṣe ni mo lanu. Tó ní pé àìmọye nǹkan tí ó lè cure láì máa lo oògùn. Ṣé mo pé gbogbo àwọn oògùn tá máa ń lò gbogbo àwọn oògùn yẹn náà ló ní side effect. Ó léléyìí. Ó tiẹ̀ sọ débi pé kíní tó ń jáde ní ara ọkùnrin tó bá jáde sí ara wa àṣé àǹfààní rẹpẹtẹ ó wà nínú ẹ̀ pé kí ọkùnrin kọ́ tiẹ̀ kàn máa ṣùgbọ́n ó wá ní ká máa lọ kiri ò ṣe mọ̀ pé bí gbogbo nǹkan bá ṣe ká má torí pé bóyá pé ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin wọ́n ti ṣí fún wa ẹ káàbọ̀ sórí ètò. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ ṣé ń gbádùn ètò wa yìí. À ń gbádùn ẹ ṣé ẹ kú ètò Ọlọ́run máa fún wa ṣe máa wọn. Àmín. Ẹ jọ̀ọ́ kí lẹ bá wa rí sí tọ́pìkì wa tèní ẹ jọ̀ọ́ ẹ bá wa gba àwọn èèyàn nímọ̀ràn àti a máa béèrè question lọ́wọ́ yín o bó mo fẹ́ kẹ́ ọkọ sọ ti yín náà torí a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lẹ́ni yìí ni ìgbégbé ayé nírọ̀rùn àti ìgbádùn tó wà nínú ìbálòpọ̀ àǹfààní tó wà nínú ẹ jọ̀ọ́ àti à ń gbọ́ lọ gbogbo wa. Ẹ ṣé gan olóòtú Ọlọ́run ò ní pa làákàyè yín àti gbogbo wa náà tá à ń gbọ́ ṣe rí ètò yìí nígbà tá a bẹ̀rẹ̀ níjẹta wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ létà padà rí pé ó dà pé nǹkan tó ń fún àwọn èèyàn ní jù nínú ilé ni ṣe understand tó dẹ̀ jẹ́ pé a ní láti treat kì í ṣe pé bóyá pé ọ̀rọ̀ pé èèyàn ya oníranù or èèyàn ṣe èèyàn ò dá or aṣẹ́wó or whatever ṣe ti understand bẹ́ẹ̀ ṣe rí àǹfààní tó wà lára ìbálòpọ̀ ó pọ̀ gan-an ni tó ń ṣe sí àgọ́ ara wa ṣe understand ṣe rí èkíní níbẹ̀ ni pé tí a bá ní ìbálòpọ̀. Ẹ jọ̀ọ́ ẹni tó ń pè yẹn ní sùúrù ẹ jẹ́ káwọn màmá wa yìí tiẹ̀ sọ̀rọ̀ tán mo mọ̀ pé oníkálùkù wa la ní sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán sọ̀rọ̀ tán tó bá sọ̀rọ̀ tán á gbé kọ́ tí ẹ máa bá ọ̀rọ̀ yín lọ. Tí a bá ní ìbálòpọ̀ dáadáa iṣẹ́ gidi ló ń ṣe lágọ̀ọ́ ara wa èmi especially àtọkùnrin àti obìnrin ṣe rí àwọn sísítẹ́ẹ̀mù wa ó ṣiṣẹ́ gidigidi fún because gbogbo ẹ̀ kò ní steve sí ojú kan gbogbo ẹ̀ máa ṣiṣẹ́ normal ó yẹ kó máa ṣiṣẹ́ ni ẹ ti understand ṣe rí tí obìnrin bá ti ní ìbálòpọ̀ tó ní ọjọ́ tó ti pẹ́ tó bá ṣe bí ipò fẹ́ rí nǹkan oṣù ẹ̀ àbó parí nǹkan oṣù ẹ̀ ìsàlẹ̀kùn báyìí gbogbo okùn ẹ̀yìn ara ó máa ró tó bá ti wá jẹ́ pé ó ti wá pẹ́ tó ti wá jingiri ó máa mú àìsàn jáde fún àwa obìnrin but most of obìnrin ò mọ̀ wọ́n á ní pé àwọn ò like ẹ̀ àkósí kankan tó jẹ́ pé mi ò like sex kì í ṣe pé à ń ṣe sex káàkiri ẹ máa sọ ní Yorùbá ẹ mọ̀ pé ní à ń gbé a fẹ́ gbé àṣà wa lárugẹ. Okay kì í ṣe nǹkan tó jẹ́ pé kò sí nǹkan tó jẹ́ pé mi ò like ìbálòpọ̀ ṣe ti understand nítorí pé táwa gan tá bá rántí nǹkan tó ṣe fún wa ó di dandan ká nífẹ̀ẹ́ sí ṣe ti understand ẹlòmíì ní àsìkò tí ó wà ní sísí àbí tí ó ṣe tó ń bímọ lọ́wọ́ kò like as in kò kí ń wá sí ní ara
ṣó ti yé yín but immediately lẹ́lòmíì bá ti stop ọmọ tó ti ní sùúrù fún bí ìgbà ọ̀jẹ̀ ó máa open everything ó máa open ṣó ti yé yín ṣe rí ìbálòpọ̀ ó máa jẹ́ kí brain wa kó settle thinking faculty wa ó máa lọ straight á máa yàtọ̀ sí ẹni tí kò kí ń ṣe because ìgbà mi ẹ̀kọ́ máa dédé rẹ́ lómi nǹkan kékeré báyìí lọ́mọ máa ṣe àfi gbàgbùgbàgbù ara kan òun wá ná ọmọ yẹn tó àwòpá kí lọmọdé ìṣe fún nǹkan tọmọdé ìṣe fún òun kò lè bá wí ara ló kàn kò ń jẹ́ kí inú ẹlòmíì kò dùn. mo pùpọ̀ àwọn bàbá wa ń gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ yìí o then àwa obìnrin náà ẹ jẹ́ káwa náà hùwà gidi tó jẹ́ pé àfi máa rójú àwọn baálé wa ńlẹ̀. Then mo wá fẹ́ bèrè question kan lọ́wọ́ yẹn jọ̀ọ́ ẹ má bínú pé mo kọ́ tí torí mo kàn fẹ́ bèrè ǹjẹ́ size pọ́nrán ǹjẹ́ ó mátà sẹ́yìn then ṣe rí torí ní ìjẹta nígbà tí a ṣe ètò ti jẹta àwọn ẹnìkan ní size mátà then ẹnìkan wá sọ wípé ní size yẹn ò nínú kíní focus group ipe tí size bá kéré pọ́nrán bá kéré gan ó ní àwọn ọ̀nà tí èèyàn lè gbé gbà tó jẹ́ pé àtọkọ àtìyàwó wọn á ṣe ǹjẹ́ ẹ̀yin ní àìdíà bẹ́ẹ̀ ǹjẹ́ làwa lè ṣàlàyé fún wa bẹ́ẹ̀ báwo la ṣe lè ṣe. bẹ́ẹ̀ ni mà ṣe rí kì í ṣe pé kíní yẹn kó tóbi ní kókó bí kò ń ṣe pé bóyá pé iṣẹ́ tó fẹ́ pè jáde òun ni kókó ibo ló fẹ́ dé àwọn eré wo ló fẹ́ ṣe tó fẹ́ fi bá oníbàárà ẹ̀ rẹ́. ṣé ẹ gbọ́ mà ṣe rí kó tóbi kò má ta ṣe rí tó bá kéré tíwọ tó ní tó fẹ́ lò ó tó mọ bó ṣe máa lo nǹkan ẹ and then wọ́n tó fẹ́ receive náà tó mọ bó ti ṣe ń ṣe nǹkan ẹ ọ̀rọ̀ yẹn máa yéra wọn gan ẹni tó kéré kò ní lọ gé dànù náà nǹkan tán lọ́wọ́n bá jogún fún ni ṣé mo rò pé ẹ̀ ń gbọ́ mi so ìwọ tó wá fẹ́ lò ó o ti wá rí i pé òkè ọ̀nà bíi ti máa gbégbá ni ṣe rí gbà mí àwọn baálé wa ó máa ń rẹ̀ wọ́n tí ẹlòmíì tí èjì bá ti ń dé ṣáìdì ẹlòmíì due to pa nǹkan tó ti jẹ sẹ́yìn wọ́n máa fẹ́ wí kí irun tó bá tóbi gan mi rò pé ó máa last kì í ṣe gbogbo ẹ̀ náà ló ń last bọ̀ ṣe ti rí tí inú dúdùn tí inú ilé bá ti wà òkè tẹ pera yín mọ́ra tí bóyá kí dáàdì tó dé ẹ ti sọ̀rọ̀ kí mo ní jẹ́ mọ́mẹ́ǹtì pé bóyá pé tí ẹ bá fẹ́ ní nǹkan ló máa ní babalágbájá àmọ́ àìtí ìsanwó school kí nìyẹn máa pamọ́ra. ǹjẹ́ yìí mọ irú àwọn position wo ni tó bá jẹ́ pé ni tó bá jẹ́ pé bóyá pọ́nrán tọ́lọ́run fún ó kéré ṣé ẹni tí pọ́nrán ti àwọn baálé wa tó bá jẹ́ pé pọ́nrán wọn kéré irú báwo lẹ rò bíi pé wọ́n fi lè ṣe pẹ̀lú àwọn ìyá wa nínú ilé tó fi jẹ́ pé ìyá wa náà á gbádùn ẹ̀ kò tiẹ̀ ní mọ̀ pé kíní àwọn baálé wa ṣé ó nírú irú ipò tán máa yí sí tán máa fi ṣe kán fẹ̀yìn lélẹ̀ ni àbí kán dúró sókè àbí tẹ́yìn ò bá láìdé abẹ́yìn a lè end call náà torí àwọn èèyàn tó yìí máa pè wọlé pọ̀. a dá fún yín olóòtú ṣẹ́rí tí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ ni ṣẹ́rí àwọn style kan wà tó jẹ́ pé tó bá ṣe ó kéré kò kéré kò má ta ṣẹ́rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣòfin pílò sí ẹ̀yìn. ṣé pílò ta fi ń rọrí sùn torí mo fẹ́ make sure ìta fi ń rọrí sùn okay. bẹ́ẹ̀ ni so ó máa push kíní yẹn sókè so ṣẹ́rí nǹkan tó kéré yẹn á débi tí kò yẹ kó dé. níbo la máa gbé pílò yẹn sí ẹ mọ̀ pé torí àwọn tó ń gbọ́ wa àti gbogbo a lè fi mọ̀ pé a lè mọ̀ bá a ṣe máa ṣe gangan níbo la máa gbé pílò sí. ibi bàrà àdì wa ló máa wà máa. ṣé ìbàrà àdì tóbìnrin àbí tọkùnrin. tóbìnrin. níbo lóbìnrin máa wà ṣóbìnrin yóò máa dùbúlẹ̀ ní àbí lórí ìdúró àbí báwo la ṣe máa gbé pílò yẹn ṣé nǹkan tí mo sọ ti yẹ nítorí kẹkúkú ṣoore yìí fún wa láṣẹ pé. ẹ ṣe gan mà ṣẹ́rí tó bá jẹ́ pé obìnrin ló fẹ̀yìn lélẹ̀ obìnrin máa fi sí ìbàrá ìdí ẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin náà ló fi lélẹ̀ tóbìnrin fẹ́ wà lókè ọkùnrin náà máa fi sí ìbàrá ìdí ẹ̀ so kíní yẹn á lè
á lè shoot out sókè ṣe understand so tó bá jẹ́ pé tobìnrin ni ó máa jẹ́ kí kinní yẹn náà kó shoot jáde so everything ó máa wà so á débi tí kò yẹ kí ó dé ṣe rí gbogbo nǹkan náà kọ́ ni gbogbogbò ṣe rí most of the time we need to play with each other a ní láti bára wa ṣeré eré gan lásán gbà mí ó máa ń jẹ́ kí obìnrin nǹkan tó máa ń jẹ́ kóbìnrin tètè wá nìyẹn kì í ṣe pé bóyá pé gbàgbà gbogbo yẹn tẹ́ bá àwọn eré kan wà tẹ́tí àwọn bá ṣe obìnrin máa wà òkè tẹ́ pé even tọkùnrin gan bá wọlé láàrin bí 5-10 minutes ó máa dá tọwọ́ ẹ̀ lẹ̀ but due to pé àti ṣeré àti wà òkè yẹn ṣètìlẹ́yìn sáwọn máa jẹ́ kára obìnrin yẹn kó ti wálẹ̀ but most of àwọn ọkùnrin wa wọ́n máa ń láwọn ò lè ṣe àwọn eré kan tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ àjọ wà nínú ilé ni àjọ jẹ́ tọkọtìyàwó ni mi rò pé níbi tí kò yẹ ká lè touch lára ara wa àwọn ọkùnrin míì máa ń sá. ẹ tún ti fún mi ní tọ́pìkì so àwọn baálé wa wọ́n máa ń láwọn fẹ́ ṣàwọn eré kan àbí. bẹ́ẹ̀ ni mà. bóyá máa tún lọ jẹ́ náà sínú focus group mi for the next time. tó dẹ̀ jẹ́ pé nǹkan tó máa ń jíjà obìnrin nìyẹn tóbìnrin máa wò pé àṣàyè kan báyìí tún wà so irú àwọn obìnrin kan tó máa ń láwọn òkè láìkí ẹ̀yẹn tó bá ṣe irú eré yẹn fún wọn kò sí bó ṣe lè hùn kó rí wọn á wò pé irọ́ mo ò tún rírú eléyìí rí. ẹ ṣeun mo dúpẹ́ ìyá wa ẹ jẹ́ ká fún àwọn ẹlòmíì láàyè náà kí wọ́n tún pè wọlé tàbádẹ bó bá yẹ pé tún rí nǹkan míì tẹ́ rántí sọ fún wa tẹ́ bá fẹ́ sọ fún wa ẹ jọ̀ọ́ feel free kẹ́ pè wá padà ẹ ṣeun gan ni o faith ẹ ṣe fún wa ẹ ṣeun gan ni ẹ ṣe gan ma thank you yes ma. ẹ̀yin ará ilé mo rò pé ẹ gbọ́ ní tí àwọn ìyá wa yìí sọ fún wa ọgbọ́n kan wà ń bẹ o tòró ní kọ́là kan níjọ́ Monday tán ní bí ò báyìí tí ì tóbi àwọn ò fẹ́ ṣe rí i pé wọ́n ní pé nǹkan tóbi kọ́ ni kinní so nǹkan tó bá kéré wọ́n ní àjọ máa manage ara fi dọ́gbọ́n ṣe ni ọgbọ́n kan tán kọ́ wa yìí tí mo dẹ̀ rí i pé ọgbọ́n gidi ni wọ́n ní ká mú pílò tá a fi ń rọrí pé tó bá jẹ́ àwọn obìnrin la wà ní ìsàlẹ̀ wọ́n ní ká mú pílò yẹn ká fi síbi abẹ́ bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí wa wọ́n ní yóò gbé sókè wọ́n ní tó bá dẹ̀ jẹ́ pé àwọn dádì wa náà ni wọ́n sùn sísàlẹ̀ wọ́n ní káwọn náà kàn gbé pílò yẹn kàn fi síbi bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí wọn wọ́n ní yóò gbé sókè wọ́n ní tóbi gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n òun kọ́ ni nǹkan o wọ́n ní pé báwa bá ṣe mọ bá a ṣe fẹ́ ṣe ni ipe ká kọ́kọ́ ṣe eré ká rẹ́rìn ká so mọ́ra wa ná káwọn dádì kan gbé ọmú sẹ́nu báwọn mọ́mì náà dẹ̀ ni nítorí bá máa gbé sẹ́nu kan gbé sẹ́nu ká fi ṣe gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ gangan kọ́ ni eré orí pápá nìkan àwọn olóyìnbó máa ń pè nǹkan kan ní pé ká warm up ẹ mọ̀ pé táwọn èèyàn bá fẹ́ play soccer tán bá lọ wọ́n yìí máa kọ́kọ́ warm up wọ́n á yìí ṣe kinní yẹn náà kí gbogbo energy kí gbogbo ẹ̀ tó ṣe wọ́n ní yẹn náà ó ṣe pàtàkì ok kọ́ọ̀lù ẹ̀jẹ̀ àgbẹ̀. hello ẹ káàbọ̀ sórí Alesh Star TV o ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni ẹ kálẹ́ ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ sọ nípa kí pé ní ìbálòpọ̀ yẹn gbòógì ní lóòótọ́ nínú ìgbéyàwó ṣùgbọ́n nígbà míì náà nígbà tí èèyàn ò bá rí ọkùnrin nítòsí tí ò pé nígbà kéèyàn pé òórùn ara ọkọ èèyàn gan ṣàn pé ó ní múlíkúlì ọ̀dọ̀ kan tó máa ń jáde lára ọkùnrin bẹ́ẹ̀ ni ó máa ń tó ní bá nígbà míì gan ó máa ń jẹ́ kí brain èèyàn settle téèyàn máa tẹ̀wọ̀n pé ẹnì kejì mi rèé lẹ́gbẹ̀ẹ́ mi nǹkan tó máa ń fa ìkanra ń gbà mí ó ti fẹ́ tó ti lọ́pọ̀ òun nìyẹn. kọ́ọ̀lù yín dẹ̀ wá ń wọlé jáde àti ń gbọ́ yín sìn ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. hello. wípé nígbà míì sẹ́ kò kí ń ṣe nípa ìbálòpọ̀ nìkan. hello. àti ń gbọ́ mo ti ń gbọ́ yín sìn. kọ́ọ̀lù yẹn dẹ̀ wá ń ṣe nẹ́tíwọ̀kì yóò máa dẹ̀. ok àti ń gbọ́ yín ẹ má drop. ó ṣe ìbálòpọ̀ nìkan. kọ́ yẹn ti já ó rebété gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣẹmọ̀ wọ́n ní gbogbo ẹ̀ náà kọ́ ni gbìgbìgbìgbì ipe ká kọ́kọ́ bára wa ká bá ṣeré ìfẹ́ tá a bá ṣeré ìfẹ́ ipe yẹn náà ó ní nǹkan tí ó ń ṣe léyìí tí ó jẹ́ pé dìnà tá a bá ní pé pre kíní kó tó di pé kíní gangan ẹ mọ̀ pé tó bá fẹ́ play game wọ́n á ní pé ṣé warming up gbogbo ẹ̀bẹ̀ ẹ̀bà ṣe ṣe mọ̀ pé àwọn ìgbé èbó
Yorùbá làwa ń sọ ń bì báyìí ó ṣáà ní bí wọ́n ti ń pè wọ́n ní bá a bá kọ́kọ́ ṣe ìyẹn náà ní in tí ó kó nínú pé eré kìíní pé gbogbo ẹ̀ náà kan ni pé ìfakafìkì nìkan ẹjọ́ ẹjẹ́ á take it easy fáwọn dádì wa sáìzì kò rí lè máa ta Ọlọ́run ló dá wọn Ọlọ́run tó dẹ̀ dá wa wọ́n lé ẹlòmíì yóò sì gbé nǹkan ńlá náà yóò gbé sí abẹ́ nǹkan ńlá òun gan kò sí wúlò rẹ̀ gidigba orí tóbi bí orí kíní nìkan kọ́ ni kíní bórí bá ṣe tóbi kó bẹ́ẹ̀ náà kọ́ ni ọpọlọ ṣe ń wà ń bẹ̀ wọ́n ní style bá a bá ṣe mọ̀ ṣe gangan òun gangan ni nǹkan ipe káwa náà káwa creative ipe káwo bàbá ti mọ irú tá a ṣe kọ́ọ̀lù kan ti wọlé o hello ẹ káàbọ̀ sórí Alesh Star TV o ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni. hello ẹ kálẹ́ olóòtú ẹ kú ètò. ẹ kálẹ́ ètò ní Ọlọ́run lọ́ba ọba elétò ẹ jọ̀ọ́ ṣe fẹ́ bá wa dá sétò. Ọlọ́run máa kú yín lọ́wọ́. àmín. mo kọ́kọ́ fẹ́ kí ẹ̀yin tẹ́ ń ṣètò Ọlọ́run á túbọ̀ máa fún yín lálékún ìmọ̀ sí. àmín. àwọn ìyá wa sex therapist tí wọ́n dẹ̀ pè yẹn náà Ọlọ́run ò ní kúrú lákàyè wọn lágbára Ọlọ́run. àmín kún fàyà kún àmín. púpọ̀ ilé ló ń tú ní ìsìn àwọn àfáà ló máa lè ṣàlàyé àtàwọn pastors ló lè ṣàlàyé iye marriage táwọn try àti mú papọ̀ tó jẹ́ pé Ọlọ́run ò gbà fún wọn kò ń ṣe pé bóyá wọn ò try tó àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọkọ àtìyàwó yẹn wọ́n ń keep lára ọ̀rọ̀ ìbálòpọ̀ dẹ̀ máa ń jẹyọ ṣùgbọ́n a máa ń rí gẹ́gẹ́ bí nǹkan ìtìjú ní àwùjọ wa gẹ́gẹ́ bí pé téèyàn bá sọ ẹni tí ìmọ̀ ẹ̀ ò bá kún tó máa fìyàn ṣe yẹ̀yẹ́ so wọ́n máa ń dè mọ́ ara àtìgbà tí ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ station yẹn Ọlọ́run ní jẹ́ kó dàrú lágbára Ọlọ́run àwọn tọ́pìkì oríṣiríṣi tí ẹ máa ń gbé wa ó ń ṣiṣẹ́ kò ń ṣe gbogbo èèyàn ló bá wa wà níta bá a ṣe ń dáhùn tájọ́ ń bára wa sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ẹlòmíì ò kí ń sọ̀rọ̀ àmọ́ ó ń wo gbogbo ẹ̀ pátápátá 247 tòró ní àwọn kan tèmi tiẹ̀ dídì ní kọ́ stream live sí ibi nǹkan tẹ́ ń ṣe lálẹ́ yìí torí lára nǹkan tó ń dánú lé wọn rú lọ́wọ́lọ́wọ́ báyìí ní kọ́lọ́run bá mi tó. àmín. ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ tó jẹ́ pé weekend ló máa ń wá sí ilé àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó sọ pé ó máa ń rí òun lára kò ń ṣe pé bóyá ó ń yàlè àmọ́ lóhun ó máa ń rí òun lára ni wọ́n dẹ̀ sọ pé bóyá àrùn ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo kọ́ tí ń ṣe ìyàwó ni ó ń rí ọkọ lára àbí ọkọ ló ń rí ìyàwó lára. hello ta ló ní ṣé kíní ìbálòpọ̀ ló ń rí ìyàwó ni ó máa ń rí lára. bẹ́ẹ̀ni ìyàwó sọ pé ó ń rí òun lára so kò kí ń lè dá ọkọ lóhùn òun gan ló máa ń kọ́kọ́ sọ pé káwọn jọ ṣeré àmọ́ tó bá ti di pé ó ti jí ọkọ kalẹ̀ tó bá ti di pé kó wá jọ ṣeré ó máa ní ọkọ rí òun lára so ọkọ wá ń rí nírìí pé bóyá ó ń yàlè sí ìta àbí nǹkan kan so kí lèèyàn fẹ́ sọ fúnrú ẹni yẹn òun mo ṣe sọ pé kó stream live bóyá àwọn sex therapist wa máa lè yànnàná ẹ̀ fún wa. ṣé mo yí pé mi mọ̀ bóyá ẹ bá mi bẹ̀rẹ̀ ètò yìí lára nǹkan tí mo ní pé dókítà tí mo fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ẹ ṣeun ṣé mo pọ́ sọ pé àwọn obìnrin kan tí wọn kì í gbádùn ìbálòpọ̀ ó ní pé some of the problems it could be mental health issues it could be physical it could be psychology issues. So ṣe ríru ẹni tẹ́ ẹ sọ pé ń ṣe kinní yẹn ẹ ṣe sọ fún wọn pé kí ọkọ àtìyàwó kán lọ rí dókítà wọn àbí kán lọ rí àwọn therapist tó jẹ́ pé wọ́n wà fún kinní ṣe mọ̀ pé wọ́n á lè ṣe àyẹ̀wò wọ́n á lè mọ̀ ìdí tí ó fà á torí pé kò sẹ́ni tó gbàdúrà kí ìgbéyàwó kó bàjẹ́ o ṣe mọ̀ gbogbo adẹ̀ la máa ń rí oríṣiríṣi challenges nínú àwọn marriages wa irú eléyìí tó dẹ̀ rí báyìí tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé ìyàwó yẹn kò lọ yàlè níta nǹkan kan tó jẹ́ pé ó kọjá agbára ẹni tó àwọn dókítà wọ́n á lè fún wọn ní oògùn wà tí wọ́n lè lò fúnrú nǹkan bẹ́ẹ̀ yẹn bó dẹ̀ jẹ́ pé therapy ìsọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ àbí nǹkan kan ó lè jẹ́ trauma bí nǹkan kan ni obìnrin yẹn ló rántí bí nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí nígbà kan ni àbí nǹkan ni so ọlọ́run ọba kò ní jẹ́ kí lè wọ́n dàrú ẹ má sọ̀rọ̀ yín lọ. àmín ẹ wò ẹni mi kan náà fẹ́ béèrè question lọ́wọ́ yín bọ́ ó ti pè wọlé tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì wọn ò dání. ẹ jọ̀ọ́ ẹ bá mi tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín àbí tẹ bá dẹ̀ fẹ́ bá wọn béèrè ẹ̀ náà that's fine. òun mo fẹ́ bá wọn béèrè yìí wọ́n sọ pé àwọn obìnrin tí wọ́n dá abẹ́ lù fún nígbà yẹn. bẹ́ẹ̀ni.
tí wọn kì í feel anything bẹ́ẹ̀ni. ipe bóyá remedy wà fún so àwọn náà wà online wọ́n máa gbọ́ okay ṣe rí àwọn obìnrin tí àwọn obìnrin tí wọ́n circumcise that's their circumcision ṣe rí àwọn obìnrin tí wọ́n circumcise ṣe mọ̀ wọ́n ṣe nígbà yẹn wọ́n náà ní pé kí obìnrin kan má bàa fi wà wayward kan má fi lè ṣe ìkàdẹ ní èmi ka irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìwà yẹn bọ̀ nǹkan tó ti ṣe tán orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ nǹkan yẹn yes ó máa affect àwọn obìnrin because obìnrin tó bá wà circumcise láti lè gbádùn ìbálòpọ̀ ó máa ń nira díẹ̀ torí pé ṣe rí kinní kan wà níbi orí kinní àwa obìnrin tó máa ń pè ní clitoris ṣe rí kinní yẹn gangan ni tó jẹ́ pé tí ọkùnrin bá fi ọwọ́ kàn àbíyá fọwọ́ kàn ni bí ó dẹ̀ jáwọn tó ń gbẹ́nu sí èmi ò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ bó bá jẹ́ kinní náà ni tó bá fọwọ́ kàn kinní yẹn ó máa ń jẹ́ kí obìnrin kó lè tètè dé ó tí mo sọ yẹn pé ó ní máa fi pè ṣe mọ̀ pé orí ayélujára ó yẹn di big o ṣe rí obìnrin tó bá ti wá lọ ti dábẹ́ fún obìnrin bẹ́ẹ̀ yẹn kò kí ń tètè lè lọ bọ́ kò wá mí pé obìnrin yẹn náà kò ní lè lọ there are some other ways tí obìnrin yẹn náà tó fi lè lọ ṣe rí àwọn obìnrin míì wà tó jẹ́ pé bọ́kùnrin ò tiẹ̀ fọwọ́ kan kíní tá à ń sọ pé kíní pé ibi tán àwọn tó ti dábẹ́ fún yẹn obìnrin míì tọkùnrin bá gbẹ́nu sí ọmú àyà ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ kó ṣe ẹlòmíì bóyá ọjọ́ ń fẹnu kọ ẹnu pẹ̀lú ọkùnrin àtobìnrin ni tó bá jọ kiss ara wọn òun ni kíní tẹlòmíì ṣe rí ẹni yẹn ẹni kó nítọ̀hún yẹn ni ó máa need láti take time wọn pẹ̀lú ọkọ wọn kí wọ́n try different kíní ṣe rí tọkọ wọn bá try different nǹkan oríṣiríṣi pẹ̀lú wọn bóyá kán fẹnu kọ ẹnu títí tí ṣe rí ìkan máa mú eléyìí tó bá rí i pé nígbà tí ọkọ wọn ń ṣe fáwọn yẹn ara àwọn ń dìde ìyẹn ni kan ṣe rí tó bá tẹra mọ́ yẹn ìyẹn á gbé wọn délẹ̀ lérí ó bígò tá à ń sọ yẹn ẹ jẹ́ ká sọ nílẹ̀ lérí á gbé wọn délẹ̀ lérí but wọ́n kàn láti try different avenue different method nìkan wò since tó ti jẹ́ pé wọ́n máa rí ṣáà ni ẹ mọ̀ pé gbogbo ẹwà ara obìnrin gbòsí tí ò ṣe kí nínú gbogbo ara obìnrin èèyàn kàn láti wo èwo ni since tó jẹ́ pé wọ́n ti dábẹ́ fún wọn bọ̀ wọ́n máa rí bọ̀ wọ́n láti take time wọn ni. Ọlọ́run ò ní kúrò lákàyè yín máa ẹ ṣé gan ni máa o Alesh Star TV ò ní bàjẹ́ lágbára Ọlọ́run lókè lágbára Ọlọ́run ẹ̀yin ò mọye ilé tẹ̀ ń tò pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe yìí kò kúkú kí n ṣe eléyìí nìkan lẹ̀ ń ṣe àìmọye tọ́pìkì míì tó tún lágbára ju eléyìí lọ Ọlọ́run á máa bá yín sọ lágbára Ọlọ́run. ẹ̀yin ẹ ṣáà máa bá wa share ẹ̀ káwọn èèyàn a ṣe ìbẹ̀rẹ̀ ní ṣùgbọ́n orí YouTube wa Alesh Star TV ẹ subscribe ẹ máa bá wa comment ṣé tẹ́ bá ṣe ń comment tẹ́ ń share yẹn òun náà làwọn èèyàn fi máa fi mọ̀ wá mọ̀ sí lórí Facebook Alesh Star TV bàbá dẹrẹ ní tó bá fẹ́ polówó ọjà ẹgbẹ́ wa lówó pékéré ni bójọ́jọ́ òbí ilẹ̀ fẹ́ ká bá yín celebrate ẹgbẹ́ wa bójẹ́ birthday bójókòó àgbà lẹ́fẹ́ ká bá yín fi sórí kíní wa ni kẹfẹ́ káwọn èèyàn mọ̀ pé yes graduation wa ni ẹ máa gbé bọ̀ Alesh Star TV owó kékeré ni kò sí kíní ẹ ṣeun gan ni ọlọ́kùnrin lọ́wọ́ mà ó dà mà ó yes mà ẹ kú ètò mà. sọ ẹ jẹ́ káwọn bóyá ayé rẹ̀ yàn tó yìí fẹ́ pè wọlé ẹ ṣeun gan ni o ilé wa ò ní dàrú o ẹ ṣeun thank you. so gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ ṣe rí nǹkan la tún gbọ́ yìí ṣe rí àwọn èèyàn míì tó jẹ́ pé wọ́n wà circumcised ṣe mọ àwọn tó ti ṣe kíní fún tó ti dábẹ́ fún Yorùbá lálá fẹ́ máa sọ ṣe rí àwọn èèyàn tó ti dá abẹ́ wọn fún wọn ò lè tètè gbádùn ìbálòpọ̀ bí ẹni tí wọn ò dábẹ́ fún ẹ jẹ́ àgbékọ́ yìí. Hello Alesh Star TV ṣẹfẹ́ bá wa dá sétò ni ẹ ṣeun. bẹ́ẹ̀ ni wa ẹ kalẹ́ máa kó ètò máa. ètò ní o Ọlọ́run ọba lọ́ba elétò ẹ ṣeun ṣe rí tọ́pìkì wa ṣá. mo ń bá yín bọ̀ bẹ́ẹ̀ ni màmá ń bá yín bọ̀ láti bẹ̀rẹ̀ náà mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni lára àwọn nǹkan tí mo rí tó ń da ìgbéyàwó rú tí ò jẹ́ kí ìbálòpọ̀ yẹn kó wà dáadáa láàrin ọkọ àti ìyàwó ni kí àwọn ọkùnrin míì wọ́n máa complain pé ojú ara obìnrin àwọn ti fẹ̀ lẹ́yìn tí wọ́n bímọ tán wípé kí ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe so that a ti fi máa kí ọkọ ẹ̀ súnmọ́ ṣe rí ọkùnrin tó ojú ara yẹn lè fi padà. tó lè fi padà kò burú òkè ẹ jẹ́ ká sọ ṣé ẹ fẹ́ dúró sórí line àbí ẹ fẹ́ hang up kí n sọ. ok màá máa gbọ́. ẹ máa gbọ́ lórí kíní òkè so ṣe rí obìnrin tí ojú ara ẹ̀ bá fẹ̀ torí pé ó bí ọmọ
kò kí ń ṣe ìyẹn tí ọkùnrin máa fi wá ní pé ẹ pẹ́pẹ́sẹ́ ojú ara ṣé ẹjọ́ ṣé obìnrin tó bí ọmọ yẹn ṣé ọkùnrin yẹn náà ṣé bí ọkùnrin yẹn náà ṣe rí ni bọ̀kátẹ̀ wá gbé yẹn tì ṣe rí exercise kan wà tí àwa obìnrin tá a lè ṣe tó dẹ̀ jẹ́ pé ó máa ṣàǹfààní fún wa in fact tọkùnrin bá bá wa lájọṣepọ̀ pàápàá ó máa rò bíi pé ọmọ àṣẹ̀ṣẹ̀gbé ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ni wá ṣe rí tí a bá jókòó bóyá a jókòó ni àbí bóyá gbogbo nǹkan tá a bá ń ṣe tá a ṣe ń ṣe kínní ṣe rí ojú ara wa yẹn ẹ jẹ́ a máa dàbí ìgbà tó jẹ́ pé ẹ mọ̀ bíi pé tá a bá fẹ́ tọ̀ kéèyàn máa ṣe ìtọ̀ yẹn mọ́ á dàbí pé ẹ mọ̀ tó bó ṣe máa ṣe bíi pé à ń ṣètọ̀ mú àfẹ́ kítọ̀ yẹn wá à ń ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa ṣe ẹ relax ojú ara yín ẹ tún ṣe bíi pé ẹ ń ṣètọ̀ ẹ relax ẹ dìímú bíi pé ẹ ń ṣètọ̀ ẹ relax ẹ dìímú bíi pé ẹ ń ṣètọ̀ ṣé rí dìímọ̀ tẹ bá lè ṣe máa dìímú yẹn muscle tó wà around di ojú ara wa ó máa contrast ṣé rí bí muscle yẹn ṣe ń contrast yẹn ojú ara wa ó máa súnkì padà ó máa súnkì padà ńṣe ló máa dàbí pé ọmọ tí ò tiẹ̀ tí ìbálòpọ̀ rárá tán tí ìbálòpọ̀ òun lèèyàn ni wàláì ẹ try ẹ máa dúpẹ́ fún mi ẹ mọ̀ nínú èpè nínú àdúrà ẹ fi kan ránṣẹ́ fún mi tí mo dẹ̀ mọ̀ pàdúrà lẹ máa fi ṣe fún mi it's a good exercise ṣẹ́rí tó bá yẹ pé ẹ máa ṣe kí ẹ bẹ̀rẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ kàn ṣe jókòó ẹ̀ ṣe nǹkan kan ẹ kàn máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa dì í mú then ẹ tún wá mọ nǹkan kan tẹ́ tún lè ṣe ṣẹ́rí tí ẹ̀yin àtọkùnrin tẹ́ bá jọ ń lájọṣepọ̀ ṣe mọ bí mo ṣe sọ pé ó dàbí pé ẹ̀ ń ṣètọ̀ yẹn bí ìgbà tẹ́ pé ìtọ́fẹ́ èèyàn fẹ́ tọ̀ èèyàn wá ṣe mọ́ yẹn ẹ wá di ojú ara yín mú bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe mú mọ́ bẹ́ẹ̀ ṣẹ́rí tẹ́ ẹ bá ṣe mú mọ́ bẹ́ẹ̀ nígbà tí ọkùnrin yẹn tí ó fi nǹkan yẹn sí ojú ara yín tẹ́ bá ń gbọ́ ọkùnrin yẹn yóò máa ké wáyò ọlá ẹ kàn rí pé ó ń pariwo dádì 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 torí pé ẹ ti mú gbogbo ẹ bá ẹ ti mú ojú ara ó ti mú pirigidi ó máa dàbí ìgbà tó jẹ́ pé ó ṣe ń bá ọmọ kékeré ọmọ tí ò tí ì rọ́kùnrin rí ni ṣùgbọ́n exercise tí mo sọ yẹn ẹ máa ṣe ṣe mọ ẹ ṣe nǹkan kan ẹ kàn jókòó bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gan mò ń ṣe mọ bí ìgbà tó jẹ́ pé mo ìtọ̀ gbọ̀n mi mo fẹ́ tọ̀ mo wá di ìtọ̀ yẹn mú ṣe bí mo ṣe ẹ ti get ẹ kàn ṣe ẹ ti mú ẹ sọ yẹn ṣe rí muscle wa ni gbogbo nǹkan muscle ni tó wà tó surround kìíní yẹn bá ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn muscle yẹn ó ń contrast ṣe mọ̀ so èyí tí muscle yẹn ó kàn relax ó ti ó ti ṣe kìíní ó ti bí elastic ni ẹ mọ rọ́bà téèyàn bá fà á ó máa fà báyìí bó ṣe mọ̀ tí ẹ bá ṣe exercise tí mo sọ yìí ó máa contrast so a máa wá pàdé a máa pàdé díẹ̀díẹ̀ ni o ọjọ́ kankan o ẹ máa ṣe ẹ máa rí yàtọ̀ kẹ wá bí àwọn dádì kẹ wá fún mi lésì padà pé ẹ play ẹ fún wọn ẹ play ẹ fáwọn dádì ẹ̀yin gangan ẹ rí i pé ẹ máa gbádùn ẹ yàtọ̀ ok ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká free line yẹn torí dàbí kọ̀ọ̀kan tún fẹ́ wọlé ètò ni ṣẹ́rí àpè kan náà pè wọlé yìí so mo ti sọ pé orí ìkànnì tiwa yìí ó wà fún pé kí gbogbo wa ká máa dára wa lẹ́kọ̀ọ́ ni àwọn question tẹ́ ẹ bá fẹ́ mo ní kí ni focus group tí n bá ti ju question síbẹ̀ ní táwọn èèyàn bá fẹ́ sọ àwa àá ṣe research lé lórí àá ṣe kò sí nǹkan tó ń jẹ́ pé ojú ara kan ń fẹ́ it's just a matter of exercise then ẹ̀yin bá lè wa ẹ mọ̀ gbogbo nǹkan kọ́ ni kẹ́ máa fi ṣe ibẹ̀ ṣe sọ̀rọ̀ fún àwọn obìnrin tó ń sọ yẹn ìgbà míì ó lè affect mood wa ẹ má sọ̀rọ̀ sí wa tó fi máa self esteem wa tá a máa fi wá rò ó pé báwo wá ní kíní ṣe wá ṣe ìyẹn gan lè móbìnrin míì kó má tiẹ̀ fẹ́ máa ní ìbálòpọ̀ pẹ̀lú yín mọ́ ṣe mọ̀ torí àti wo pé nígbà tí ọkọ mi ẹ jẹ́ àgbé kọ́ọ̀lù hello ẹ káàbọ̀ sórí Alesh Star TV o. ẹ kú ètò máa o. ètò ni ọlọ́run bá wa tó àmín. yes ma fún àfikún àwọn question ìbéèrè tí wọ́n béèrè yẹn ṣe lákọ̀ọ́kọ́ lórí obìnrin tí wọ́n dá ojú ara fún ẹ má kọ́ má máa ní mind wípé torí pé wọ́n dá ojú ara fún àwọn ara wọn ò ní move ṣe understand kọ́ máa ní ọkàn pé kíní exercise ni okay mélòó nínú wa ló máa jí láàárọ̀ tó máa ṣe workout láàárọ̀
kò sí mélòó ni ló fẹ́ jí láàárọ̀ tó fẹ́ ṣe exercise kò sí ẹ máa ní believe pé kíní exercise na and then ó ń fúnyàn ní joy tó bá ti ní kíní yẹn ní mind ìyẹn fún àwọn tí wọ́n dá ojú ara fún ni o ṣètì kíní yẹn máa relieve wọn torí pé wọ́n ti gbé kíní yẹn síkùn wípé wọ́n ti jójú ara fún mi jàre ara mi ò kúkú ṣe kọ̀kọ̀ kọ́ máa rí tó bá ti rí kíní yẹn kọ́ máa rí bí ìgbà tó yẹ pé kíní máa fún mi joy then tó bá ti ń ní sex yẹn kọ́ máa wo gbogbo nǹkan tí kíní yẹn ń pè sí àwọn ní body kìkan ṣe pé kọ́ máa ní lásán because tó bá tó àwọn stage kan àwọn iṣẹ́ kan máa ń pè wọlé sí ara tí ọkùnrin àti obìnrin bá ní ìbálòpọ̀ ó máa ń pè iṣẹ́ sí ara débi pé like nǹkan tẹ́ sọ nísìnyí wípé kọ́ máa fi ojú ara di nǹkan ọmọkùnrin mú iṣẹ́ gidi ni. Bẹ́ẹ̀ni ọkùnrin yẹn gbọ́ pé wáyó ọ̀la eléyìí ò ń ṣọ̀rọ̀ àdódùn ó kọjá àdódùn yóò sign check ilé ayé. Ṣẹ́rí apáti pé ọkùnrin gan fẹ́ enjoy iṣẹ́ ló ṣe fáwa. Bẹ́ẹ̀ni fáwa yes. Iṣẹ́ tó ń ṣe fún wa náà pé it's like nísìn ara máa ń sọ̀rọ̀ fún yàn. Bẹ́ẹ̀ni. Tí ọkùnrin àti obìnrin bá wọn lájọṣepọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ gbé brain yín síbẹ̀. Ẹ má ronú ìyá ṣukura tẹ jẹ lówó. Ẹ má ronú ìyá tàmọ̀dì tẹ jẹ lówó. Ẹ jẹ́ kí gbogbo ara yín kó nà kẹ́ wo nǹkan tí kinní yẹn fẹ́ pè sí ara. Ṣé ó yé yín? Ó yé wa òun la fi sọ pé ká kọ́kọ́ máa ṣe foreplay kó má jẹ́ pé táwọn bàbá wa táwọn dádì wa bá ti dé kọ́kàn bẹ́ẹ̀lú wa gbìgì bí ìgbà tó jẹ́ pé oògùn kan ti dé foreplay ó wà very important. Ṣé foreplay ló máa ń jẹ́ kí obìnrin mi kàn? Yes. Obìnrin mi tó bá ṣe foreplay fún kò ní kàn. Ṣé moment tó bá kàn gbogbo muscle lèèyàn fi kàn? Ó ti relax. Bẹ́ẹ̀ni. So gbogbo muscle tó ti relax yẹn ó máa pick. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ dààmú àwọn sísá wa yìí dààmú gidi. Mo jẹ́rìí mo mọ̀ pé irú ẹ̀yin nìkan ni àwọn dádì ní ẹ̀yin nìkan ni torí gbogbo gbọ́dọ̀ ẹ máa ti gbé dádì tìrabàyè bó ṣe wà yẹn. Ọlọ́run ni o Ọlọ́run ni o. Ẹ̀yin obìnrin láti ó wà important ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre àgbọ̀ yín. Tí brain yẹn bá settle oorun téèyàn máa sùn níjọ́ yẹn gan ó máa yàtọ̀. Bẹ́ẹ̀ni òótọ́ ni kò sí rọ́ńbẹ́. Because tó bá jẹ́ pé okay likewise nísìnyí ọkùnrin àti obìnrin yẹn a máa busy okay ẹ̀kan ti wò pé okay like a ti fi jọ́ méjì lẹ̀ díẹ̀ tẹ̀ kọlu bàbá yìí díẹ̀ kọlu ìyá yìí lálẹ́ yìí ṣe ti understand. Ó máa ń jẹ́ kí inú èèyàn dùn tí kinní yẹn bá máa wá ara ò ní kọ̀yàn. Bẹ́ẹ̀ni. So fún eléyìí olójú ara tí wọ́n bèrè last yẹn ṣe rí glove kọ́ máa fi sínú omi gbóná. Okay another kini ó yẹ gbogbo àlà ń gbọ́ èmi náà tún gbọ́ yẹn torí mi ò tiẹ̀ mọ̀ yẹn exercise làwa mọ̀. Àwọn tí wọ́n sọ pé ojú ara fún tábà bímọ tó ojú ara ò kí ń padà kọ́ mú glove kọ́ fi sínú omi gbóná. Irú gloves èwo ṣe mọ̀ pé gloves nílùú òyìnbó tá a wà yà máa ń wọ gloves kan sọ́wọ́ torí òtútù kọ́ wa má bàa tutù. kì í ṣe gloves yẹn o. Irú gloves èwo ni. a máa ń pè ní ṣé ìyèrè ni àbí ó wà ní Yorùbá ẹ̀. Ṣé gloves yìí ṣọ́ máa ń wọ̀ sọ gloves okay gloves okay gloves okay yes okay mo ti mọ̀ gloves. tó bá fi sínú omi gbóná. Okay. ṣe wọn sá kọ́ jókòó lé. irú exercise tẹ wá sàn yẹn kọ́ máa ṣe lórí ẹ̀ kọ́ máa fà kọ́ máa jùlẹ̀ kọ́ máa fà kọ́ oh my god láàrin oṣù kan kẹ́niyẹn wá sọ mà. Ṣé tún ti gbọ́ so ìkan náà tún ti sọ fún yín ṣẹ́rí cloves ni cloves cloves so ẹ mọ̀ pé America wo ń pe you know like mi ò tètè get nǹkan tó ń sọ pàtó ní cloves attachment gloves so cloves cloves wọ́n ní kẹ́ ẹ fi sínú omi gbóná wọ́n ní kẹ́ ẹ wá jókòó lé exercise tí mo sọ fún yín pé you know like kẹ́ máa control bí ìgbà tẹ́ fẹ́ tọ̀ kẹ́ ẹ máa mú ẹ tún ṣe tẹ́ bá ṣe wọ́n ní gbogbo ojú ara tó fẹ̀fẹ̀ ẹ̀yà yẹn ẹ máa rí pé ó máa padé ṣe mọ̀ ní. ó dẹ̀ máa ń tún boost immune system. ọ̀nà tún máa ń boost immune system so àlórí ìkànnì yìí sẹ̀ àwa gbogbo bá a ṣe máa gbé ìgbé ayé rere ọkọ àtìyàwó tó ṣe máa gbé ìgbé ayé rere bá a ṣe máa raise àwọn ọmọ wa gbogbo ẹ̀ làwa wà fún.
and then obìnrin tó bá ti wọ 40 kó make sure pé àwọn ti wà lórí multivitamin ó máa tún boost immune system wa ó máa boost ẹ̀ so ṣé gbogbo àwọn kìíní yẹn kan tó wà helpful gan ni but tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ even ó dára ju oúnjẹ tá à ń jẹ bí ẹ̀mẹ́ta lójúmọ́ gan lọ ṣẹ̀tìǹsán nítorí pé ó máa help wa ṣẹ́rí nípa mo fẹ́ sọ̀rọ̀ nípa bíbá ara ẹni ṣeré tó bá rí pé bóyá dájú ò sí ilé ó kù wọ nìkan ara ẹ̀ ṣe bára ẹ̀ ṣe rí ìyẹn gangan ó tún níṣẹ́ tó tún ṣe lágọ̀ọ́ ara òbí. ẹ já wa sí o èmi ò mọ̀ ń pa yẹn ẹja gbogbo àwọn tó ń wò wá àtàwa náà káwa náà tún ẹja wa sí. ṣẹ́rí number 1 kíkàn mẹ́ ó yàtọ̀ ó máa come like bí ìgbà tọkùnrin come ni ṣe ẹ ń gbọ́ mà. gbogbo wa là ń gbọ́ pátá ẹjọ́ báwo wá lóbìnrin yẹn ṣe máa dá ṣe yẹn o torí mi ò mọrú yẹn ṣe mọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀sìn wa báwo la ṣe máa ṣe yẹn. experience ni kì í ṣe pé bóyá pé èèyàn kan náà mọ̀ ṣiṣẹ́ rí nǹkan tó bá ti wù ẹ́ pé àwa ń bí láti kọ́ra wa ni ẹ̀bẹ́ mọ̀ pé mo ṣe ní kẹ́ kọ́ wa pé báwo la ṣe fẹ́ ṣe. tó bá ní standing mirror dúró síwájú standing mirror ẹ kó wo ra ẹ fọwọ́ sí nǹkan tọ́lọ́run bá fún ẹ kó wò ó ṣé tiwájú àbí tẹ̀yìn ṣé ìtọ́lọ́run fún wa níwájú tiwájú tiwájú kó wò ó kó wá rántí ìgbà tí dádì wà lé tẹjọ ń ṣe àná ó máa move so tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn everything wà á rí pé ojú kinní yẹn gan ó ràn bí ìgbín ni. èwo ló tún ràn bí ìgbín. kọ́tọ́lọ́run fún wa ó ràn bí ó máa ràn bí ìgbín. nǹkan tí ń bọ̀ ní ṣe rí omi kan máa ń jáde ní mọ́mẹ́ǹtì yẹn tó jẹ́ wípé ó wà very very important òun ló máa ń tún skin wa tó bá jáde. bẹ́ẹ̀ ni mà. àbájọ tó máa láwọn èèyàn míì ó ṣàkọ̀kọ̀ èjì so òun ló máa ń jẹ́ kí skin ẹ wò mo láti save nọ́mbà yìí so mama fin sí best caller ẹ láti máa bá wa pè ṣe mo tá bá ti láwọn nǹkan báyìí ṣe mind ma. mi ò mind kò sí wàhálà okay ṣe mo torí ẹ̀yin a máa rí nǹkan kọ́ gbogbo àwọn sisi tó ń tẹ̀lé wa náà ṣe mo gbogbo wọn fi rí nǹkan tó máa fi ṣòdiwọ̀n ayé láti lè fi gbé ìgbé ayé tó rọrùn ẹjọ́ à ń gbọ́ lọ torí mi tẹ̀ wá interested. so tó bá wá dé pé èèyàn ṣe yẹn ṣe rí pelvic wa ó máa expand that close. Ibi nǹkan tán náà fún ẹ náà normal ó yẹ kó máa expand kó máa close irú exercise test yẹn so gbogbo kinní yẹn ó máa ṣiṣẹ́ àwọn kókó wà nù tó máa sáré ṣiṣẹ́ gbùrùgbùrù iṣan yẹn á dìde because ẹni tó bá ti ṣe wàá rí even tó bá tí dáàdì bá wà lé tó bá ń ṣe fún ẹ gan iṣan ara ẹ gbọ́dọ̀ dìde tó bá fẹ́ kàn yàtọ̀ sí kàn máa o kàn yàtọ̀ sí kàn yes. ṣé ti nàìjíríà ló fi yàtọ̀ sí amẹ́ríkà àbí ti china àbí. no ẹlòmíì máa come ó kàn máa wẹ̀ tá lóun come that's not come when you want to come you will know that you come. ṣé yẹn ló máa lọ sí gbogbo agbárí láti agbárí dẹ́sẹ̀. ìyẹn gangan la need. tọkùnrin ṣe máa ṣe tó lẹ́kọ̀ọ́ mọ̀ pé ọkùnrin míì ó máa pariwo tó bá fẹ́ ṣe likewise bó ṣe máa ṣe obìnrin náà bọ̀wọ́ tó bá strong wà á hold ara ẹ̀. ẹ ti understand o ní pariwo. onítọ̀ wọn á mọ̀ nínú ara ẹ̀ pé wàá mọ̀ pé wọ́n ti gbé mi trabayé wọ́n ti ti get ẹ̀ mo ti get ẹ̀ ó dà pé orúkọ ó dà pé ẹni tó bá ti ṣe rí wàá rí tá ó dà pé orúkọ báyìí ò tí ì ṣe mí rí. bẹ́ẹ̀ni. so bó ṣe wà nìyẹn mà. mo ń láti save nọ́mbà yín. ẹ ṣe níṣẹ́ olúwa ní í fi ṣe ń bì báyìí olúwa ní í fi ṣe lórí ìkànnì wa yìí àmín ẹ ṣeun gan ni ẹ ṣeun Ọlọ́run á máa bá a fún yín nímọ̀ àti òye o àmín ẹ àníwá yìí sì máa ẹ ṣe gan ma àmín ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni thank you very much. èmi náà tún kọ́ nǹkan bíbá ṣẹ́rí ẹ wo orú ti cloves táwọn sọ yẹn àwọn èmi ò tiẹ̀ mọ̀ yẹn èmi kàn mọ̀ pé like probably torí pé èmi ẹ̀ mọ̀ mo máa ń exercise mo máa ń work out like naturally I like to do that. But and I know like part of nǹkan like to do èyí tí mo ní pé á dàbí ẹ fẹ́ tọ̀ yẹn tẹ́ bá hold it ó máa ń jẹ́ kí ṣe mọ̀ àwọn èèyàn tó ti bímọ rí ó máa jẹ́ kí kinní yẹn padà ó máa padà ní tó máa dàbí ìgbà tó jẹ́ pé ṣé ìwọ yìí kẹ̀dẹ̀rẹ̀ ọ̀dẹ̀ lo ọmọ márùn oṣù ọ̀pọ̀ ọmọ márùn ti jáde ń bíbà ìṣá exercise ni torí ẹ mọ̀ obìnrin á láti tọ́jú ara wa
á láti look appealing sáwọn daddy tó jẹ́ pé you know tó bá wò wá gan wọ́n á tún wò pé ṣé ìyàwó mi náà dẹ̀ lélẹ̀ tó yẹ pọ́kùnrin yẹn gan bó bá rẹ̀ wọ́n gan kò sí bó ṣe lè rẹ̀ wọ́n tó wọ́n á fẹ́ wò pé ẹ jẹ́ káwọn tiẹ̀ tọ̀ síbẹ̀ you know káwọn tún bá àwọn mọ́mì ṣeré torí pé bá a bá ṣe ń tọ́jú ara wa ni especially gbogbo benefit tó ló wà nínú ìbálòpọ̀ yìí ó pọ̀ gidi gan ni ó pọ̀ débi pé oògùn míì gan tó yẹ kéèyàn lò èèyàn ò nílò tó dẹ̀ jẹ́ pé naturally fún pé èèyàn tiẹ̀ you know dáàdì so mọ́ wa ọ́ kọ́dù wa ń ṣe gbogbo ẹ̀ tó tún ṣe dáadáa so ṣàṣìlẹ́yìn tó fẹ́ pè bí a tẹ́ ọ̀bá sáwọn ni tó fẹ́ pè ṣé ká máa fẹ́ round ẹ̀ up kí lẹ rò torí mo mọ̀ pé gbogbo àwọn tó sọ̀rọ̀ nínú kíní gúrùpù ta ní àṣẹ kíní ó pọ̀ jù báyìí lọ bóyá ojú wa ń tì wọ́n ọ̀kan wò pé àwọn neighbor mi máa mọ ohun mi má jẹ́ kí n sọ àṣírí mi síta ẹ jẹ́ tètè sọ ń sí léyìí ta ní àwọn sex therapist wa tán wà pẹ̀lú wa lórí ètò yìí ṣe mọ̀ pé wọ́n lè dá wa lóhùn torí kò ṣe gbogbo answer ni olóòtú náà ní o gbogbo answer kọ́ lèmi ní o ẹ mọ̀ pé àwọn ìtẹ́mi náà fún mo ṣe lọ bèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé dókítà ni wọ́n ni in tí mo dẹ̀ rántí béèrè ni mo kọ sílẹ̀ tó bá dé wá jẹ́ pé bí a rí ẹnìkankan tí ó fẹ́ pè mọ́ a jẹ́ pé part 2 èyí tá a bẹ̀rẹ̀ ní níjọ́ Monday òun la ṣe wá tú wá fọ́ sí wẹ́wẹ́ lénìí yìí tá a ti rí i pé àǹfààní wà nínú bíbálòpọ̀ o bàbá ṣe wá ní à ń bára wa lò pọ̀ ìyẹn ò ní pé ká máa lọ fò kiri káàkiri gbogbo àwọn neighbor wa ọkùnrin mọ́lẹ̀ kọ́nà ní Alesh Star TV ibẹ̀ náà ti láǹfààní wà ń bẹ̀ ní kẹ́ lọ máa kí gbogbo àwọn ọkọ àwọn neighbor wa mọ́lẹ̀ ká máa lọ máa kí wọn mọ́lẹ̀ ká ní gbó orí ń fọ́ mi ò ní láti lo oògùn orí fífọ́ jàre jẹ́ ń pe bàbá Emeka bọ́ bí ó yá ẹ wá bá mi tọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ la sọ o ìbálòpọ̀ pẹ̀lú pátánà wa ọkọ tiwa tó fẹ́ wa ni ká má fi ṣàhùn sí wọn ni o mi ò ní ẹ lọ kí ọkọ lọ́kọ mọ́lẹ̀ mi ò ní ẹ lọ kí ọkọ ìyá Emeka àbí kẹ́ lọ kí ọkọ ìyá Rísí àbí ká lọ pé ọkọ lọ́kọ ọkọ tiwa ẹ má jẹ́ ká fi ṣàhùn ẹ jẹ́ káwọn dádì ẹ jẹ́ ká jẹ́ kán fi gbogbo ẹ̀ ká fọra wa kó mọ́ ṣé mo tóbìnrin ká wẹ̀ ká fọra wa kó mọ́ ká lo deodorant débi pé you know kò ní síbi tí dádì ò ní lè fẹ́ lọ kán wo gbogbo iṣẹ́ tọ́lọ́run ṣe lára wa wọ́n á fẹ́ lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo dédé náà kò smell dáadáa gbogbo ẹ̀ ó ń já bíkẹ́bíkẹ́ náà tí ò ṣe ó lè má jẹ́ kí àwọn dádì kan fẹ́ ṣe pé kínní mo dàgbà mi ò ṣe oge mọ́ owó ni ò sí lọ́wọ́ onítọ̀hún kò sígbà téèyàn dáṣọ tí òrílẹ̀ fi wọ́ kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ pé èèyàn kan darúgbó náà kéyìn bá tọ́ lẹ́nu mọ́mì ẹlẹ́ṣin ni ló máa jẹ́ wájú dáàdì because tíbi tífẹ́ bá ti wà ọkọ àtìyàwó ṣebí for better or for worse like time adẹ̀gbàdúrà pé àtàwọn ọkọ wa àjọ máa bára wa kalẹ̀ so ẹyẹ jẹ́ káyé ṣàwọn kìíní yìí o ẹ jẹ́ ká make ara wa available bàbá tiẹ̀ ń bínú sí àwọn baálé wa no matter nǹkan tó ń bá ṣe ẹ jẹ́ ká tó bá ti lóorun yá a gbọ́dọ̀ fi dùn wọ́n ẹ̀yin baálé wa èyí náà ẹ má dẹ̀ fi kíní ẹ má fi dùn àwa obìnrin o ṣe mọ̀ pé ó ní àǹfààní rẹpẹtẹ tí kíní yìí tó ń ṣe fún wa èyí náà ẹ dá sí tọlọ́run lára wa ẹ má tàrò wá bàbá tiẹ̀ ti bú yín kọjá earlier bó bá di alẹ́ bá a bá fẹ́ sùn ẹ̀yin náà ẹ gbé bínú ẹ gbé tìṣẹ́gbẹ̀ ẹ ṣe kíní yìí fún wa ẹ ṣeré yẹn fún wa ẹ̀sìn lọ́run lára wa bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe tán bínú wa bá dùn bàbá rẹ̀rìn tán ẹni pé tó wá máa fi di ìgbẹ̀yìn eré gan in tá a ṣe fún yín gan tẹ́yìn gan bínú sí ẹ̀yin gan ò ní rántí gbogbo ẹ̀ mọ́ so ó ṣe pàtàkì ẹjọ́ tabarẹ́yìn tẹ̀sẹ̀ ń join mi tẹ́ mísì program yìí ètò tèní yìí ó kọjá bẹ́ẹ̀ ẹjọ́ ẹ lọ wò láti bẹ̀rẹ̀ ẹ gbọ́ àwọn nǹkan oríṣiríṣi tá a lè fi ṣòdiwọ̀n ayé wa tó jẹ́ pé ó máa help wa nínú bedroom ẹ ṣáàmù tó bá kà wá àtàwọn dádì wa nìkan so ẹ ṣeun mo dúpẹ́ o ẹ jọ ẹ follow wa ẹ bá wa share pẹ̀lú àwọn èèyàn ẹ bá wa even sọ fáwọn èèyàn pé kán follow page wa ẹ̀yin gan ẹ lè ṣe látòrí ìkíní yín sọ́dọ̀ wa kẹ bá wa sọ fáwọn èèyàn pé kán follow Alesh Star TV lórí Facebook a wà lórí YouTube Alesh Star TV ẹ bá wa subscribe ẹ jọ ẹ hit kíní notification bell tẹ bá click all
whenever tá bá ti post video ẹ máa rí ẹ dẹ̀ máa bá wa wò kẹ́ máa bá wa comment ẹ jọ̀ọ́ ẹ ṣeun a dúpẹ́ a wà lórí Instagram náà o momsi_àwọn_ọmọ_alálùbáríkà ẹ ṣeun o oníyanṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá dẹ̀ fìfẹ́ jẹ́ náà àkú àìbínú ẹ pàdé àwa láà máa wá ẹ̀yin láà máa bá ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú mo wá fẹ́ pé tá bá parí ètò yìí mo ìfẹ́ kẹ́ ẹ̀yin bá mi padà lọ kẹ́ wá lọ kọ́mẹ̀ntì pé àwọn ohun tẹ́ ẹ ti ẹ̀kọ́ lórí ètò yìí ǹjẹ́ try ẹ̀ pẹ̀lú àwọn dáàdì kí làwọn dáàdì sọ mo fẹ́ kẹ́ kọ́mẹ̀ntì sábẹ́ ẹ̀bẹ̀ ẹ share ètò yìí pẹ̀lú àwọn dáàdì ẹni tójú bá ń tì tí ò bá lè fẹnu sọ bí dáàdì bá ti wọlé lálẹ́ ẹ fi kíní síbẹ̀ jẹ́ kí dáàdì gangan kan gbọ́ fúnra wọn kẹ́yìn náà tẹ́ bá ti wá ń ṣe kíní yẹn ẹ make sure pé ẹni tó bá ń lo lẹ̀kẹ̀ nínú yín ẹ fi lẹ̀kẹ̀ yẹn sí dì ẹ kúkú tilẹ̀kùn yàrá yín ẹ yí kọ́kọ́rọ́ sí ẹ kàn máa rìn lọ ẹ máa rìn bọ̀ wá àti dáàdì ń wò ẹ máa rìn lọ bó jẹ́ kíní tọ́lọ̀ ń fún wa náà ni ẹ jẹ́ ká dà á sílẹ̀ kátẹ́gùn fẹ́ sí ṣe ní bó bá ṣe ń gbálagbála bó ṣe ń kura wọn báyìí bẹ́ẹ̀ ni dáàdì máa gbà á pé bọ́ síbí ìbàyè wo ní gbogbo òrìn tó wá rìn oníkèmí máa dáwọ́ nǹkan bọ́sẹ̀gbẹ́ mi kò jẹ́ ká jọ wò níbi tẹ́ ẹ ti jọ jókòó tẹ́ ẹ ti jọ ń wò ẹ máa rí pọ́wọ́ dáàdì níṣe ló kàn wá ń ṣeré níbi ìtàn yín náà bá ń fọwọ́ patan lọ sókè náà ń fọwọ́ patan wá sísàlẹ̀ tẹ́ ẹ máa fi jí tẹ́ ẹ máa fi wò àti bọ́ sórí pápá ẹ ṣeun o.